Báwo ni nǹkan ẹ̀yin olólùfẹ́ mi níbi gbogbo tí ẹ ti ń wò wá àtúnkù dédé àsìkò yìí a tún jáde wá ni o. Mo máa ń sọ bí kì í ti wù wá tàbí wù èmi bí ẹnìkan láti máa sọ nípa ọ̀rọ̀ àwọn ọlọ́bàdé yìí mọ́ nítorí pé ó ti ń di nǹkan ìtìjú fún ìran wa. Àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn nǹkan míì tó bá ṣẹlẹ̀ nígbà míì tá a bá pe àkíyèsí wa sí tá a bá ń dákẹ́ nǹkan ọmọ burú sí ni. Ọlọ́run ní jẹ́ ó burú fún wa. Ilé yín ò ní dàrú, iṣẹ́ yín ò ní dàrú, ọ̀dẹ yín ò ní dàrú. Ẹ jẹ́ ń ṣe pápápá bí ìṣe mi. Ọmọkùnrin kan jáde ní bóyá ọmọ Ọ̀yọ́ ni, bóyá wọ́n rán níṣẹ́ lọ́yọ́ ni, bóyá ó kàn wù kó kàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ pápápá. Ọmọkùnrin yìí máa gbé ohun ẹ̀sẹ̀ afẹ́fẹ́, a máa analyze ètò tó ṣe níwọ̀nba. Ẹ jẹ́ n sáré ṣe yẹn nítorí àkókò. Ó wá ṣeéṣe ẹ̀ ní bínú sí mi kó jẹ́ pé màá mọ̀ forward àwọn ọ̀rọ̀ yẹn kó lè lọ sí ojú gbàgede ọ̀rọ̀. Bó dẹ̀ ṣe ń sọ náà ni màá mọ̀ fi àwọn èsì ọ̀rọ̀ ẹ̀ fò díẹ̀díẹ̀. Mo ń bọ̀. Àwọn ẹlòmíín tún wò ó pé àbí ikú bàbá yèyé Aláàfin Aláfẹ̀kejì òòṣà àbí bàbá ní kínníkínní olóyè gbajúgbajà oníṣòwò olóyè ìgbé Dọ̀tun Sànúsí àdúrà bò fẹ́ràn rẹ̀ ni rárá o, ẹ mọ̀jà àdàpọ̀ mọ́ra wọn. Ìmọ̀bí ní kákọ́ yọ orúkọ ní òróró tó ti tòrò tí mi kọ́kọ́ lè tòrò gan. Nítorí táwọn kan fẹ́ máa dàpọ̀ mọ́ra wọn kò sì jọra wọn pẹ́ẹ́pẹ́. Ìtọ́kàn wà ń bẹ̀ ni pé mọ́fòkò mi dáàlà ìjọ kan lè yàn pinnu rẹ̀ ni. Ṣé ẹ ti gbọ́ báyìí? Mọ́fòkò mi dáàlà ọjọ́ kan lè pinnu ẹ̀. Bọ̀dá yìí a ní kọ́rọ̀ ó tán, à ń jèkúrú ẹ tó ń gba owó ẹ̀ sá o. Ó kówó àlàwo lórí kíni wàhálà gangan. Ó ṣẹ̀ṣẹ̀ ṣe ètò yìí ni ọ̀rọ̀ tó ti kúregbé tó ti kúregbè. Ìjọ kan lè yàn pinnu rẹ̀. Ìtò wà ń bẹ̀ gangan ni wípé Crocodile yìí pẹ̀lú kọjá àyà ara rẹ̀ tá a sì ní jẹ́ òye wípé. Ṣé ẹ gbọ́ o? Fúnra ẹ ti mọ̀ wípé ọmọ Ọ̀yọ́ ní báyìí wàhálà rọ̀ wọ́n lọ́rùn. Bí wọn ò rán wọn jáde tí wọ́n bá ń jáde fúnra wọn, tí wọ́n bá láwọn àgbáre wọ́n sọ fún wọn wípé ó tó gẹ́ alùbàtà kì í dáre. Crocodile Ifẹ̀ kábíyèsí ọba Ọ̀jájá ló ń pè ní Crocodile Ọ̀ọ̀ni Ifẹ̀. Ẹ jọ̀ọ́ sà, tí èèyàn bá lọ́pọlọ ṣé Ọ̀ọ̀ni ni àbí Ọ̀ọ̀nì? Crocodile Ọ̀ọ̀nì ló ń pe ọba Ifẹ̀ báyìí. Ṣé ọmọ ọkọ leléyìí àbọ̀màlè? Wípé ẹni oyè tó bá ní ṣe pẹ̀lú Yorùbá láàrin kò sọ́mọ náà yóò jọ̀tẹ̀. Ẹni oyè tó bá ní ṣe pẹ̀lú. Ṣé ẹ ti gbọ́ báyìí? Kò sọ́mọ náà tí ó jọṣẹ. Definitely ẹ̀ ń sọ̀rọ̀ kí wàhálà ó ṣẹlẹ̀. Ìtẹ́ ẹ ní lọ́kàn nínú ìpàdé àti àpéjọpọ̀ ọmọ Ọ̀yọ́ leléyìí tí kì í ṣe gbogbo ọmọ Ọ̀yọ́ ló wà níbẹ̀. Àní kó tán ẹ̀ ń gbọ́nwó ẹ̀ sá o. Mò ń bọ̀ o. Ó ṣẹ̀ṣẹ̀ ṣètò yìí ni kì í ṣe tó ti pẹ́ o. Torí pé bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ mídíà bá ń sọ pé wọn ò ní sọ̀rọ̀, wọn ò ní bú ọba, tí àwọn ọmọ sọ ohun tó ń kó pọ́npọ́ báyà wọn tó wà nílùú Ọ̀yọ́ bá ń jáde, táwọn àgbàbẹ̀ ọ̀sọ́ fún apó tó gẹ́ ẹ̀sìn mi kódà o. Ẹ jẹ́ tó wá bí wọ́n léèrè nǹkan tí èèyàn fi jẹ́ àgbà kàtẹ̀ sọ wípé ọ̀pọ̀lọpọ̀ kọ́mẹ̀ntì tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ máa ń ṣe ní àwọn tí ò ní làákàyè inú wọn. Ọ̀yọ́ làgbà ọba, Ọ̀yọ́ nípẹ̀kun ọba, Ọ̀yọ́ nígbà, Ọ̀yọ́ làwo. Ṣó wá ṣeéṣe kí gbogbo wa dà wá kọjú ìjà sí Ọ̀yọ́ tó bá ti jẹ́ pé Ọ̀yọ́ ni? Ṣé kò sí tàn mọ́lẹ̀ ń sọ pẹ̀lú làákàyè yín? Ṣé ìtàn ló sọ fún wa pé Ọ̀yọ́ ni? Tó bá wá jẹ́ bẹ́ẹ̀ náà pé Ọ̀yọ́ ni sàmà, kí ló wá le tó báyìí? Ṣé ká máa sá lọ ni? Nítorí pé Ọ̀yọ́ ni ìpẹ̀kun ọba. Ṣé torí ẹ̀ lọ àwọn ọmọ aládé ò gbọ́dọ̀ rójú ráyè mọ́? Ṣé torí ẹ̀ ni ọmọ Nàìjíríà ò sì gbọ́dọ̀ sinmi? Èmi ká wá pé mo gbà pé Ọ̀yọ́ ni ìpẹ̀kun ọba lóòótọ́, Ọ̀yọ́ ni àgbàlagbà, Ọ̀yọ́ ni orí ìrùn. Ṣó mógun dání ni? Ṣó mú wàhálà dání ni? Ṣó mọ́tẹ̀ dání ni? Ẹ̀yin ọmọ àlè Ọ̀yọ́ tẹ́ ń jáde bí ẹni tó mọ̀rọ̀ sọ yìí,
ẹ̀ ń dáná ogun ẹ̀ ń dá wàhálà alẹ́ ni o ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mú jáde kì í sọ̀rọ̀ rẹ o èmi ọmọ fọ́ọ̀dù ọ̀rọ̀ ọmọkùnrin yìí kí n lè kojú abẹ́ ń kò ní torí pé àwọn kọ́mẹ̀tì ẹlòmíín sọ nínú àwọn ọmọ Ọ̀yọ́ aláìnílàákàyè pé ọ̀tẹ̀ níbo lọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ ṣé kí kábíyèsí ọba akímọ̀ wá ní ó tó jọba ṣé wàhálà yìí ò ti sí ńlẹ̀ ṣé ńgbà tó wá wà ńlẹ̀ ṣó wá dùn wàhálà ló wà ńlẹ̀ tẹ́lẹ̀ ogun lẹ̀ wá gbé wá báyìí ṣé àwa ló yẹ ká máa bára wa jà. yóò jọsẹ ẹni oyè tó bá ní ṣe pẹ̀lú Ìjẹ̀bú láńdó àti mọ̀ pé bàbá wa níjẹ̀bú Àwùjalẹ̀ ti Jẹ̀bú ńlọ́wà níjànú gan àmọ̀ tó gbogbo oyè tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀fẹ́ balance àmọ̀ sí Aláké àwọn bá pọ̀ níbẹ̀ wọn tọ́jú ìjọba ńláńlá o àmọ̀ sí Aláké òjìlẹ̀ Ẹ̀gbá ìní máa ń fìyàn jẹ. ṣé ọ̀rọ̀ oyè ló di wàhálà báyìí àbọ̀rọ̀ àlà àbọ̀rọ̀ ìjà àgbà ok èmi ò fọwọ́dù ẹ̀ torí ibi tó ti fẹnu kọ́ pọ̀. wọ́n fẹ́ kọjá ààyè rẹ̀ lọ́dọ̀ rẹ̀ bó ti yóò yé irú ẹni bẹ́ẹ̀ ló ti dáre wípé àwọn oníròyìn náà gbé bẹ́ẹ̀ o àwọn kìnìkan náà dàrú bẹ́ẹ̀ o nígbà àbíjẹ kan. Ọọ̀ni of Ifẹ̀ ló ń bá wí yẹn o pé tó bá fẹ́ kọjá ààyè kéèyàn ó jí oyè ìyẹn ni wípé ó ti kọjá ààyè ẹ̀ sí Aláàfin Ọ̀yọ́ ọlọ́ngbọ́n èmi ò ní í ṣépè fún ọ ẹ̀ mo ti ní mi láìkéèyàn máa ṣépè tí ò bá ṣe lójú ẹ̀ lórí ìkànnì torí ìkànnì wà títí ayé àwọn ọmọ èèyàn ó sì dé bá ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ yóò jẹnu àwọn baba ńlá kú bàbá ẹ̀ lọ ó ju ẹnu wọn lọ Akeem gan ò ní jáde ọmọ ọ̀sán ní Akeem ò ní jáde ìyẹn kábíyèsí ọba Òwòadé kò ní jáde kó sọ ọdún gbólóhùn tó sọ yìí yóò yà dínà ẹ̀ pé wọn ọ̀ràn yìí wọn máa ń pa ẹ̀ ní bí gbogbo ayé bá tiẹ̀ mọ̀ pé wọ́n ń pa ẹ̀ kò ṣe jàgídíjàgan tiẹ̀ bíi tíyìn ẹnu tẹ́yìn ní ẹnu lásán lẹ́dẹ̀ ní mò ń bọ̀. ẹni kan bá gbogbo ìrọ̀ wájà àti ilé Ifẹ̀ lábẹ́ ẹni yìí jẹ́ o. wọ́n ní òfin ọjọ́ bá òfin ọjọ́ oyè Yorùbá náà ní. tí wọ́n náà fọ́ ní 48 hours. òfin ọjọ́ yẹ ẹnìkan ló sọ̀rọ̀ yẹn o òun ló interview ọ̀rọ̀ yẹn o wọ́n joyè Yorùbá là ní wọ́n joyè Yorùbá là ní ní quality tẹ́ lè fi jẹ́ olórí quality téèyàn fi ń jẹ́ olórí ara ẹ̀ ní sùúrù ara ẹ̀ ní làákàyè béèyàn bá ní sùúrù tí wàhálà bá ń ṣẹlẹ̀ olórí ní ó padà yanjú ẹ̀ olórí gbọ́dọ̀ jẹ́ onísùúrù ẹ̀dá ní làákàyè téèyàn fi ń jẹ́ olórí o àti kékeré àtàgbà yín ìwọ ń pe Ọọ̀ni Ifẹ̀ ní Crocodile kí wàá ní Aláàfin tí o bá ń pe Ọọ̀ni of Ifẹ̀ ní Crocodile ìwọ kékeré ta ló gún yán fún ẹ tó nítọbi òṣòro ìwọ náà ń wórúkọ ní àbí òun wórúkọ òun wá followers o ti forí gbé nǹkan o ti forí kó nǹkan o ẹ lọ bọ òòṣà yín o forí kó nǹkan láì ṣépè fún ẹ tọ́ni ò bá ṣépè fún ẹ tí gbogbo Ifẹ̀ ò ṣépè fún ẹ èpè ti jà ọ́ kó tó bọ́ta kó tó wá ṣeré ìtò ṣe. ẹ lè rí níbi tó ti ń lọ sínú mọ́tàlásí ọba ìfẹ́ ṣe àyọjúyàn lọ́bẹ̀ lókù ó sọ pé òun lọ bá wọn tí òun yídì níjọ́ Iléyá àtijọ́ ọ̀tún àwẹ̀ ẹ lè rí Crocodile Ifẹ̀ ń bẹ̀ tó wà bọ́ rẹ̀ yìí. bẹ́ẹ̀ ni lè rí pásítọ̀ ní yídì kọ́ lọ pé òun bẹ̀ bẹ́ẹ̀ lè rí Crocodile Ifẹ̀ ní yídì kó lòun lọ pé òun bẹ̀ kò sì lè fọwọ́ lálẹ̀ nípẹ̀ fẹ́nìkan ni òun fẹ́ fi jẹ fíìpù ìmọ̀ọ́mù lórí àwọn mùsùlùmí níbẹ̀ torí wọn nígbà fún wọn lè jọjọ́ mọ́ ọ́ lè. ṣé ẹ rí ibi tí làákàyè rẹ̀ bó ṣe kúrú tó ṣé ẹ rí ibi tó lọ ó mọ́rọ̀ ẹ̀sìn ó mú wọ inú ìjọba ọba àwọn ọba aláyé ṣé ẹ rí ẹjá fi tẹ̀sìn ilẹ̀ ká tó fi tẹ̀sìn sí adarí culture ìbílẹ̀ lọ́ba o aṣojú àwọn ènìyàn lọ́ba o nínú àṣà àti ṣe o ọba tó ń lọ mọ́ṣáláṣí tó ń lọ ṣọ́ọ̀ṣì ààyè wà fún o ṣùgbọ́n kò gbọ́dọ̀ fi ìṣẹ̀ṣe ṣeré o ṣé àkíìmù yín tó wá fẹ́ tà wá fún àwọn ará kíní bíi ti ọba kejì rẹ̀ náà tó ní òun lè jẹ́ Aláàfin kíní kan tí wọ́n ní làákàyè
èmi ní fẹ́ sọ bẹ́ẹ̀ fọba pé wọn ò ní làákàyè omi ní sọ ọlọ́run má jẹ́ àwọn ọba tó ní làákàyè tí a sọ pé àwọn fẹ́ ṣerú fúlàní tí fúlàní ń pa wọ́n ṣe irú ẹ̀ lẹ́fẹ́ kọ́ ní ìfẹ́ ọ jẹ́ ni nǹkan ṣe yín o mi ò ní ṣépè ọlọ́run má jẹ́ sọ pé orí yín ti dàrú. torí wọn à ní gbà fún wọn lè jọjọ́ mọ̀ lú pé àwọn làwọn jọ mọ̀ lú bẹ wọn à ní gbà fún wọn à ní fààyè rẹ̀ lẹ́ẹ̀kọ́kọ́ ọ̀bọ̀ torí ibi tí mo ń lọ rí o aláàfin ni mo ń fi ìmọ̀ọ́mù oúnjẹ lọ́yọ̀ọ́ wọ́n fẹ́ padà sórí ọ̀rọ̀. gbé sórí sọ́hùn ọ̀rọ̀ ẹ̀ ń rùn. tún ṣe àtúnṣe fún bàbá Fáyẹmí Ẹlẹ́bùúbọn tán kọjá ìyá ara wọn tán lórí ìtàkùdò tán sọ̀tọ̀ mú. yéé bàbá làkù bàbẹ ọmọ àlè ni kódà kó tún jọmọ Ọ̀yọ́ ẹrú Fúlàní ni ẹ. ó tún dọ́gbọ́n sọ̀rọ̀ lórí ìlú náà. ọmọ kékeré yìí ọmọ bíntín ní ọjẹ torí tó bá lọ́jọ́ lórí làákàyè rẹ̀ làákàyè ọmọ kékeré ni ó sọ pé bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn dorí ìtàn kodò wọ́n sì tàn sọ ẹ máa dé o èmi tí lèmi ò fẹ́ fún lépè o ṣùgbọ́n ìpè àgbà ti ja ọmọkùnrin yìí ń bọ̀. o rò pé gbogbo wọn ó ṣe fọ́nrán ṣé àwọn tí ò ní làákàyè bíi tiẹ̀ lọ máa rò pé wọn ó ṣe fọ́nrán àwọn tó ní làákàyè ò ní ṣe fọ́nrán kán bú bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn torí ń pẹ̀tù síjà ni ìjà ti ń ràn ó ti ń tàn bẹ́ẹ̀ àgbààgbà ilẹ̀ wa ò bá wà nǹkan kan ṣe sí i ọmọ Ọ̀yọ́ tí ń dojú ìjà kọ Bàdàn tí ń dojú ìjà kọ Ọ̀yọ́ ní ń bá Bàdàn jà ní ń bá fẹ̀jà Ọ̀yọ́ ní ń jìjà àgbà Ọ̀yọ́ náà láwọn lóhun gbogbo àyọ Ọ̀yọ́ náà ń jìjà èmi ní ń fìyàn joyè ń ò fìyàn joyè Ọ̀yọ́ ní ń jìjà pé tí wọ́n bá ti gbórúkọ Ọọ̀ni ọ̀fìfẹ́ ń bì kan ó ti dọ̀tá wọn Ọ̀yọ́ ní ń jìjà oríkì ṣe rí i pé àwọn ilé òní àjẹbí mọ́mọ́ ni wọn o ẹ̀yin àgbàlagbà tẹ ẹ̀yin lẹ sọ pé àjẹbí mọ́mọ́ ní kógun jàlú ẹ̀dẹ̀ ń wòran irú àwọn ọmọ àlè yìí wọ́n ń sọ̀rọ̀ mò ń bọ̀ o. mi tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ti ní kí kálukú ni ó ṣéun torí pé ẹ̀yin náà mọ̀ pé bàbá yín kọjá ààyè ni ṣùgbọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ síbẹ̀ mọ́tò lágbàlagbà ni bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn. tẹ bá lọ wo. ó sì gbàdúrà kó o tó bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn lọ́jọ́ orí nítorí pé o nílò content o ò ródòdó ọ̀rọ̀ sọ ọ dẹ̀ ń gbàdúrà èmi ò gbàdúrà ò ní sọ́kù o wàá wà láyé wàá wà láàyè o ṣùgbọ́n ẹlòmíì máa ń wà láyé bí aláìsí gbogbo ẹni tí ṣòro bá dé bá kọ́ ló yẹ ká ṣàánú ẹ o àfọwọ́fà wọn ni o ẹ lọ béèrè wípé kí ni wọ́n ti ṣe sẹ́yìn ó ga o. bàbá jẹ ṣe bẹ́ẹ̀dẹ̀ wọ́n ṣe ìdúpẹ́ ní kínní ló bẹ̀rẹ̀ sí ní ló ti bẹ̀rẹ̀ táwọn tó ń jẹ́ mùsùlùmí bá mú ẹ mọ́wọ́ báyìí wọ́n padà mọ pé báwọn onítẹ̀sí o àwọn àtọ̀húnrìn wa nínú ìtẹ̀sí àwọn tá bí sínú ìtẹ̀sí gan tó jẹ́ báwo ni bàbá tó bí wa àwọn ni bá. àwọn tí wọ́n bí sínú ìṣẹ̀ṣe tí wọ́n sí ní bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn báwa mùsùlùmí bá mú bàbá sọ́wọ́ so ṣé mùsùlùmí ló ní jàgídíjàgan ó tún sọ mùsùlùmí náà lẹ́nu bó rí bẹ́ẹ̀ bí ò rí bẹ́ẹ̀ yín ò tiẹ̀ kí mi ṣó yẹ kí ìyẹn ó jáde nú ọ̀rọ̀ Ọ̀yọ́ àwọn ọmọ yín gọ̀ nú ọ̀rọ̀ sọ àwọn àgbààgbà yín náà wàá mọ̀ pé kán dá wọn lẹ́kun àjẹ̀bí mọ́mọ́ ní kógun jàlú bẹ́ẹ̀ bá tiẹ̀ wàá jàre náà ṣé ká máa sá lọ ni kí ló fẹ́ ṣẹlẹ̀ gan àsìkò tó bá ti ń rodò lọ́ọ́ mú mi bàbá kan jáde bàbá ẹnu wọ́yọ̀wọ́yọ̀ tí kì í fọnu yẹn wọn ò rí ngbà tó ń sọ̀rọ̀ sólúbàdàn tọ́rọ̀ ọmọkùnrin yìí náà sọ̀rọ̀ olúbàdàn ó sọ̀rọ̀ tá ń tọ́ lọ́hùn o ta ni ọlọ́hun jàre mi ìwà gbẹ̀jẹ̀ yẹn ṣùgbọ́n tí mò ń sọ ni pé òdodo ọ̀rọ̀ ni o ẹ máa gbọ́ o mi ìfẹ́ waste time lórí ilé ó ní ta ni ọlọ́run àwọn làwọn jáde ńgbà tí wọ́n mú ó ló ń pètàn òfò ó ló ń pe Akímù ní bọ̀dá Akímù bàbá tó jáde tó ń pe Ládọjà ní bọ̀dá Ràṣídì ńkọ́ ara àjẹ̀bí mọ́mọ́ nìyẹn o ó wá sọ pé àwọn ọmọ àlè Ìbàdàn náà àtàwọn ọmọ ojúlówó ó dà èmi náà wá rán padà sí àwọn ojúlówó ọmọ Ọ̀yọ́ àtàwọn ọmọ àlè ọmọ Ọ̀yọ́ bíi tiẹ̀ yìí pé ẹnu yín tí wọn ò jó ń gbẹ wà ń kékeré yẹn ẹ gbìyànjú àti jó lágbà ẹ mọ kógun jà wá ńlẹ̀ wa
bẹ́ẹ̀ bá lẹ́yìn ní Yorùbá ẹ mọ̀ kógun ja kóòtù òjíire nípasẹ̀ ìjà àgbà ojoojúmọ́ torí bí ìwọ ìbò bá gbọ́n tó nílàákàyè ni Ọọ̀ni of Ifẹ̀ ò ní di Crocodile Ifẹ̀ lójú ẹ̀ ó rí pé ó bù kàn jàn. Ilé kan ìtàkàlẹ̀ máa ń tán ẹ̀ẹ́dẹ̀ tó wá sọ̀tàn ní ọmọ àlè nígbà tó mọ bọ́ọ̀lù ti jẹ́ síbàdàn tó mọ bíbàdàn ti jẹ́ sọ̀yọ́. Ìjọba látàrí ìjẹkújẹ ó fẹ́ dá káàkiri gbogbo bí wọ́n ti máa ń kí ọdún òfin rí ìjẹkújẹ jẹ káàkiri lóbìbẹ́ máa ta àti àgẹ̀rẹ̀ lóbi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òkúta ó ń fi odidi aláàfin bàdá àkíìmù lẹ́nu rẹ̀ ányàgà rẹ̀ láìpọ̀ yálà já rẹ̀ tà lọ́lọ́ ọmọ àlè. Ta ni Ọlọ́run ló ń bá wí yẹn jẹ́ ń bí ẹ léèrè question kan lọ́jọ́ orí tẹ́ ẹ bá jọ jẹ́gbẹ́ nínú làákàyè ẹ kì í ṣẹgbẹ́ gbogbo ọ̀nà ní ta ni Ọlọ́run gbà ju ẹ lọ ó tó bàtà ẹsẹ̀ ẹ̀ kó nínú recognition káyé ó mọ̀ èèyàn ó tó ta lọ́lọ́run ò sì lè tó ní ìwà gbìjà ta lọ́lọ́run òdodo ọ̀rọ̀ ni mò ń sọ o nínú ayé ò lè tó ta lọ́lọ́run fùrọ̀yà láyà ta lọ́lọ́run tó wá ń bú yẹn mi ò ní ṣépè fún ẹ o mi ì fẹ́ sọ fún ẹ pé àwọn ìyá tiẹ̀ náà alákìísà ni wọ́n bí wọ́n bá jẹ́ ìyá rẹ̀ ò ní búyà oníyà ìyá rẹ̀ ò jọ́ lójú. ọmọ àlè kan aláàfin lọ ní bàdá àkíìmù ló ń tẹnu wátàwátà ányàgà rẹ̀ báyìí gbọ́dọ̀ bá sí àwọn ọmọ ọkọ ilẹ̀ Ìbàdàn àwọn bàbá dáadáa nìbàdàn ní bàbá olóyè Lájí Abbas ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn lákàfàtà tí ó padà di ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá tó ti ń jelégbò kò sẹ́ni kankan tó yọjú nígbà tí légbò wá ń jẹ. ẹ̀yin gan-an lè ṣe tó ń jelégbò tọ́rọ́dọ̀ yín ló ti bẹ̀rẹ̀ ní nǹkan tí gbogbo ayé sì mọ̀ ni àníkẹ́ ẹ lọ ṣe àtúnṣe ẹ̀sìn mi ẹjọ́. o ti lè máa jẹ́ sí wọn lẹ́ ń páyà ọ̀yọ́ ti wó tipẹ́tipẹ́ o ti fẹ́ o ti ṣe kíní kan. ṣé rọ ni. ṣe báwọn àti ẹ̀rú lẹ́ ń páyà yẹ́gbùwé ẹ̀ páyà tí wọ́n rú ìlú nífẹ̀ẹ́. ó níbì kan tí mo fẹ́ ká gbọ́ nínú kíní ṣùgbọ́n ọjọ́ ti ń lọ níbi tó ti sọ wípé Ìbàdàn ọmọ Ọ̀yọ́ náà níwọ̀n bàbá yín ni Ọ̀yọ́ Olúyọ̀lé tiwa tọ́gbà yín lẹ́yìn inú ogun Fúlàní ẹ̀yin ni bàbá wọn. ìjọ ìbẹ́fẹ̀ ní ọ̀rọ̀ bò ẹni tó dúdú Ìbàdàn ta lọ́lọ́ ìgbòlúgbíò ẹrú kan tí mú ní gbígbẹ ẹrú ọ̀rọ̀ àwọn olóyè Ìbàdàn náà Ìbàdàn méjì bí Ọ̀yọ́ ti méjì. gbẹ́nu sọ́hun mọ́yìn wá yíyìn tí ẹ̀kọ́ ló máa gbé wa dé ló máa fún wa ní recognition ayé mọ̀ pa àmì ìsìn ọ̀rọ̀ gbẹ́nu wọn dáradára ẹnu wọn dáradára wo náà ní kó rádaràda sọ̀hún ìwọ ń pe Ọ̀yọ́ ní bàbá Ìbàdàn ṣé wọ́n mọ nǹkan tó ń sọ jáde ṣá ebi tí ẹ rò pé èèyàn gidi ni mo fẹ́ analyse program ẹ ni jọ ẹ ló Mr. Man mi tiẹ̀ ló kọ ẹ mi tiẹ̀ ní dáko ẹ ta ló mọ̀ ẹ ọjọ́ lọ ta lọ àní ní kó wá sọ́dọ̀ àti bùkẹ́jẹ̀ tá a bá ní ọmọ ọ̀bọ̀ lọ́dọ̀ Olúbàdàn kó wá tọrọ àforíjì lọ́ọ́ bá ta lọ lọ́ọ̀hún ẹ̀ kọ́rọ̀ ó lè lójútùú tó bá fẹ́ kọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ bí wọ́n ṣe ń ṣètò lọ́ọ́ bá ta lọ lọ́hùn kó o ní kọ́kọ́ ẹ̀ níjọ́ táyé ẹ bá padà rújú lórí ọ̀rọ̀ tó sọ fún Ọọ̀ni of Ifẹ̀ tó bá padà rújú ó padà lọ fẹ̀ ó lọ ṣe tutù tó bá padà rújú ó padà lọ bá ta lọ lọ́hùn pé kó gbọ̀n ọ̀pọ̀ ti ṣẹ̀ ẹ́ níwájú rẹ̀ kó fi ọ́ ṣe ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ̀ sọ wá rí olóyè Lájí Abbas tó kàn ń tan rẹ̀ ni ó fẹ́ máa fi wọ́n gbára wọn Ìbàdàn gbọ́n ju Ọ̀yọ́ lọ bó ṣe ń yìn wọ́n ẹ̀ títa ní Ọlọ́run àti bọ̀dẹ́ olóyè Lájí Abbas tí wọ́n bá parí ìjà òní síbẹ̀ kápẹ́jà tiẹ̀ wà láàrin wọn Ìbàdàn sì bára wọn jà Ìbàdàn yìí dúró kára àtàwọn àdàrin wọn rú bẹ́ẹ̀ bá sì ń bára wọn jà wọ́n yanjú ẹ̀ tó rọ̀ máa lágbo lé ní wá ẹ̀yin Ọ̀yọ́ lẹ̀ níjànú ẹ̀yin Ọ̀yọ́ lẹ̀ ń bára yín fa wàhálà àwọn tó ní làákàyè nú Ọ̀yọ́ ti sún sẹ́yìn fún yín kódà wọ́n ń regret pọ́n àjọmọ̀ Ọ̀yọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì ogun lẹ̀ ń dálẹ̀ o tẹ́ ń lọ sọ̀rọ̀ sí àwọn èèyàn tẹ́ ń sọ̀rọ̀ sí gbá tẹ́ ń sọ̀rọ̀ sáwò ṣe ẹ̀pẹ́ yìí lẹ́bẹ̀rẹ̀ ó dẹ̀ ti di gbàgbós ọ̀tún àtòsí ẹ̀tẹ̀ jẹ́jẹ́ o bẹ́ẹ̀ bá tẹ̀ jẹ́jẹ́ ogun lẹ fẹ́ dálẹ̀ o àáfàá tó níyàn ó mú ọmọ rẹ̀ ò ní jẹ tíra o pásọ̀ tó níyàn ó mú ọmọ rẹ̀ ò ní jẹ bíbélì o
babaláwo tó níyàn ó mú ọmọ rẹ̀ ò ní kó fámì o. Ifá kì í yó ni ká má jẹun lé lórí o. Òdodo ọ̀rọ̀ là ń sọ fún yín tó dàbí ìsọkúsọ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá jáde wá ẹ má rò pé àní fèsì. Èsì ń bẹ́ńlẹ̀ dìgbì o. Ọmọ àlè Ọ̀yọ́ ǹlẹ́ pẹ̀lẹ́ fọlọ́nṣọ́ ẹ̀ o ti forí kómi Ilé Ifẹ̀ tí ẹ ti bá ọ. O ò tí ì mọ nǹkan kan o. Ọmọdé búrò kò ń bojú wẹ̀yìn. Ọjọ́ kankan lolúwere pa ni. O kéré sẹ́ni tí dá síjà tó wà nílẹ̀. Bọ́ bá tó wá fẹ́ dá sí tó fẹ́ kọ̀ ọ̀rọ̀ sọ. O ò ní yí orúkọ orí àpèrè orí ìrun. O ò ní yí padà. Kò sọ Ọ̀ọ̀ni kò sọ di Ọ̀ọ̀nì. Kò tún láyà kò máa ní Crocodile. Ìjọ tó o bá lè lọ sétí omi kó máa sọ Crocodile o. Kó má jẹ́ pọ́ padà ló ń jẹ Ọ̀ọ̀nì káyìn ni. Tèmi ò jù bá ń lọ.